tí a bá wo àkọlé tí wọ́n kọ ọ̀rọ̀ tattoo ní làwọn oní elétò ẹni ọkọ ṣùgbọ́n àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wọ́n máa fẹ́ kí èèyàn sọ sí àwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n wa jẹ́ nìkan tó já sí pé kìí fi gbogbo nǹkan wà ká máa dá sí gbogbo ọ̀rọ̀ wọn bá ń ta bá ń dá síbẹ̀ gan à ń bẹ ọba adẹ́dàánú títóbi àánú ẹ̀ kọ́mọ́ sí ń bàlẹ́jọ́ bú fún wa a sọ pé gbogbo nǹkan náà lèèyàn máa dá sí àti tó nítumọ̀ àti tí ó kàn yàn àti tó yẹ kéèyàn dá sí àti tí ó yẹ kéèyàn dá sí àti tó ní Islamic perspective náà àti tí ò tiẹ̀ ní rárá kọjá sí pé gbogbo ẹ̀ náà wọ́n wà máa bá ọmọnìyàn ń bẹ̀ so gbogbo nǹkan báyìí àwọn àfáà wa fi kọ́ wa ká máa kó ẹnu ró níbi tí ó bá ti ní sí àǹfààní kankan fún woman so ṣùgbọ́n àwọn èèyàn gẹ́gẹ́ bí tí ẹ fi sọwọ́ tá a sì rí kà sínú bọ́ọ̀sì wa wípé nípa ọ̀rọ̀ mufti nílẹ̀ Yorùbá àwọn bàbá wa ní rọ́bítọ̀ Allahu yahfazuhum àwọn náà yan rọ́ mufti ẹnìkan sì ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ so Sheikh wa Daud Melasan tí n bá pè dáadáa láti wò ó so tọ́rọ̀ bá rí báyìí ẹ̀yin ọmọ yẹ́sìn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí lọ́dọ̀ tí wá ń bí ń táwa rí sí níwọ̀n bá rèé ọ̀rọ̀ yìí ò fa wàhálà kankan ọ̀rọ̀ yìí ò fa wàhálà kankan àwọn wo ni ọba adẹ́dà kó ọ̀rọ̀ ẹ̀sìn lé lọ́wọ́ nínú ìlú wa tọ̀ ẹni àkọ́kọ́ tó jẹ́ sí pé yẹ kó máa wà ní chájì ẹ̀ tó bá ṣe yí pé ọba adẹ́dà bá jẹ́ sí pé ẹni tó ní mímọ̀ ènìyàn bá ń gbé bẹ́ẹ̀ ó ní ọba jẹ́ bí ààrẹ mùsùlùmí sòtòrò àwọn ni aṣojú àwọn sultanu mùsùlùmí nígbà wá rí báyìí èyí tètò ńlá kalẹ̀ ó nípa àwọn imams rọ́bítọ̀ wọn láwọn ni wọ́n ń darí alhamdulillah ọlọ́run ní jẹ́ wọn ó sì wá darí o tó wá rí báyìí so èyí tí wọ́n bá ti ṣe bigodi novel nípa ọ̀nà téèyàn bá débì kan fẹ́ jẹ́ ká lọ́ọ́ mọ̀ yàn ọ̀nà tí èèyàn bá débì kan so ọ yàtọ̀ sídàjọ́ tí ń bẹ fáyé wọn so gbogbo ọ̀nà tí ẹnìkan bá fi rí agbára tó bá fi lágbára tágbára bá ti dọ́wọ́ ẹ̀tàn ìdájọ́ ti yàtọ̀ ọlọ́run ó bi léèrè bí ó ti lágbára ṣùgbọ́n ìdájọ́ káwọ́ tẹ̀lé ní lọ́wọ́ àkútà máa sọ̀rọ̀ bá tó bá jẹ́ sí pé báyìí lọ́rọ̀ wá rí ẹ̀yin ọmọ ẹ̀yẹ ẹ̀sìn lódodo Ànábì sallallahu alaihi wasallam ó ti fún wa ní kí tó dáa jùlọ píríncípù tó dáa jùlọ ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó dáa jùlọ léè tó jẹ́ sí pé a lè jìn kótó kankan in as much tá a bá lè fọ́lù tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ sílẹ̀ fún wa Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti la ọ̀nà kalẹ̀ wọ́n ti jẹ́ ya pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq ẹnìyàn kò ní ìdí kọ́ máa tẹ̀lé ní kankan o bọ́rọ̀ bá ti yàtọ̀ síbi tá a fi máa rí dáadáa mú láàfijọ́ máa sin lọ́hùn tó bá ti jẹ́ sí pé bí ká yapa tọ́lọ́run ní sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ní rárá o ẹnìkan kan ọ̀jẹ́ ẹnìkan kan ní ká máa fọ́lọ́ ẹ̀ a lè kọ́sẹ̀ èèyàn tí bá ń yapa tọ́lọ́run tó bá wá rí báyìí tó bá yẹ sí pé báyìí lọ́rọ̀ rí ẹ máa wo ohun tó ń kálukú bá sọ tó bá yẹ sí pé mufti kìnní lọ́ bá sọ̀rọ̀ tó bá tọ́lọ́run tànábì mú ẹ tẹ̀lé tó bá yẹ sí pé mufti tuntun náà tó náà bá lè jẹ́ sí pé ipò yìí gẹ́gẹ́ bá wa ṣe ń bẹ ọba adẹ́dàánú títóbi àti àánú ẹ̀ kọ́ bá ní lò ó ní okùnfà ìdúró sójú ọ̀nà tọ́lọ́run tànábì lódodo fẹ́nìkìnní àtẹnìkejì bàbá jẹ́ sí pé náà lọ́ba jẹ́ sí pé wọ́n bá sọ tọ́lọ́run fẹ́ tànábì bá fẹ́ àmọ́ lò ṣùgbọ́n nìkẹ́ni tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ ẹ̀ bá ti lọ yapa sí tọ́lọ́run fẹ́ tí tànábì bá wá fẹ́ ẹ jẹ́ ọmọ lọ àtòun àtọ̀rọ̀ rẹ̀ ní tẹ́ fi ṣe ẹ da gbogbo ẹ̀ nà pátápátá tíketíke so hadha huwa ọ̀rọ̀ yìí ò ní ìdí ká máa gbé káàkiri torí pé tá a bá ń gbọ́rọ̀ yìí káàkiri so a lè torí àwọn nǹkan kan ká tún padà kó sínú àwọn nǹkan mi so as a Muslim níwọ̀n bá a gbọ́yé tó yẹ kó wà fún gbogbo wa jàmá ẹ gbọ́ so ó ní pé
ntí àwọn aláṣẹ bá ṣe so a gbọ́dọ̀ ní respect fún máa káànà bí nǹkan yẹn bá ṣe kí ni ò jàmá bó bá ti wulẹ̀ kó ṣe tó ó dìgbà tí nǹkan bá yapa sí tọ́lọ́run tànábì pátápátá yányá kó tó di pẹ́ nìkan kan náà wa àní ṣe kí ni ò jàmá àní ní àtẹ̀lé fún gbogbo ohun tí àwọn aláṣẹ bá rí kí wọ́n ó ṣe so hádà wà eléyìí ni ojú tí ṣẹ̀ríà Islam tó fi wo gbogbo nǹkan so kò sí tí ṣẹ̀ríà Islam tí ó dá sí nínú àlámọ̀rí wa ẹ jẹ́ ká jẹ́ kí ṣẹ̀ríà Islam kó máa tò ìgbésí ayé fún wa kó má jẹ́ sí pé fún ara wa ní ládùú lórí pé a máa sí kí ni ò jàmá a máa tó àbí Allah subhanahu wa ta'ala kó má sálẹ̀ ìbáni máa tó gbogbo àwùjọ wa o kó má jẹ́ kó fẹ́ máa dàrú o níbi pé yóò wà dàrú ọlá la ilaha illallah muhammadu rasulullah sókí táwọn sọ nípa tí ń jẹ́ ọ̀rọ̀ mufti gbogbo tí ń bá jẹ́ awuyewuye ń bẹ mọ̀rọ̀ gbogbo àwọ̀ ọ̀dọ́ ẹ pààyàn tì ẹ wá jẹ́ àwo fatiwa tí ọmọ wa lọ́dọ̀ kálukú èyí tó bá tọ́lọ́run tànábì mu ẹni tí ọba sì ti sọ tó bá tọ́lọ́run tànábì fún ẹ gbọ́n mi yé á dá gbogbo ẹ̀nu á sì ṣàlàyé bí ìrújú rẹ̀ bá wà hádà hùwà èyí tó ti lọ tí ò dá ẹ̀yin mọ̀ṣáyé ẹ ti sọ èyí tí bá ń ṣẹ́kùn lẹ̀ òun ló kù kẹjá jọ wò ó ẹni tí ọlọ́rọ̀ rẹ̀ lónìí ọlọ́run lè ní ọlọ́rọ̀ rẹ̀ lọ́la o ipò ń gbà mẹ́ẹ̀ a máa jóríire fún yàn a sì máa jórí ibú fún yàn àbí Allah subhanahu wa ta'ala mufti tí wọ́n tó yàn náà ọlọ́run jẹ́ kípò kò bí oríire fáwọn náà kọ́mọ̀ sí láburú o tí ẹ bá wọ ẹnìkan mi ò ní dákọ wọn so àfa gbà làwọn náà nígbà tí wọ́n bọ́ sí orí ipò mufti gbogbo tí wọ́n sọ lánàá ó yàtọ̀ sí tòní ṣẹ́gẹ́ mìíràn tó gbogbo tí wọ́n sọ lánàá ó yàtọ̀ sí tòní ipò mufti ó bí oríire ńlá fún wọn so ó bí oríire ńlá ó bí fún àwọn àfa wa yẹn a sì bí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kẹ́sẹ̀ wọn yẹ̀ kó má gbò kúrò lórí dáadáa hatta yawmil qiyamah eléyìí níwọ̀n bá ọmọ táwa lè kán sí àárín ní abẹ́ so a kì í chẹ́ẹ̀kì ọ̀rọ̀ àwọn adarí àfi tó bá yẹ sí pọ́rọ̀ àwọn adarí ọba go against tí ń tọ́lọ̀ ń sọ tí ànábì sallallahu alayhi wa sallam tó bá ṣe kẹ́ni o tó là kalẹ̀ eléyìí ó ní tí àwọn ọmọ kéwú táwa lè sọ ìmọ̀ràn tó sì lágbára jù tọ́lọ̀ ní káwọ́ lè gbára wa ààrí ju ìyẹn lọ láti ojú òpó Kabas Sunnah TV lórí ètò yín ètò wa Al Istiqamah.